afurasí agbésùmọ̀mí ti ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ National Park Service ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn òṣìṣẹ́ eléyìí tí ó ń ṣiṣẹ́ níbi tó ní ṣe pẹ̀lú ìmójútó àwọn ọrọ̀ àti àwọn ohun àlùmọ́ọ́nì eléyìí tó ní ṣe pẹ̀lú ti orílẹ̀-èdè yìí tá a mọ̀ sí National Park Service ẹkùn ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Oríire. Òun náà ni àwọn afurasí agbésùmọ̀mí ti lọ rèé ṣe ìkọlù sí lásìkò yìí. Ìkọlù eléyìí tí àwọn agbésùmọ̀mí ọ̀hún ṣe òun náà ni wọ́n pé ó wáyé ní nǹkan bíi aago 9 àṣálẹ́ ọjọ́ ìṣẹ́gun eléyìí tó kọjá yìí, níbi tí wọ́n pé àwọn agbésùmọ̀mí náà wọ́n ti ya bo agbègbè níbi tí ọ́fíìsì ọ̀hún wà. Nígbà tí àwọn agbésùmọ̀mí ọ̀hún ya bo bẹ̀, òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lu àwọn èèyàn eléyìí tí wọ́n jẹ́ òṣìṣẹ́ tí wọ́n ń bẹ níbẹ̀ ní àlùbami, tí wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní wọ́n ṣe àwọn èèyàn léṣe yánnayànna. Lára àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tún ṣẹlẹ̀ sí òun náà láti rí àwọn èèyàn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ní iléeṣẹ́ ọ̀hún eléyìí tí wọ́n jẹ́ Ọlọ́run ọba nípè látàrí ìkọlù eléyìí tí àwọn agbésùmọ̀mí ọ̀hún ṣe sí wọn. Wọ́n ní àwọn agbébọn dìhámọ́ra ọ̀hún òun náà ni wọ́n fura sí wọn. Wọ́n pé wọ́n jẹ́ àwọn Fúlàní adaranjẹ̀ eléyìí tó sì jẹ́ wípé iṣẹ́ láabi eléyìí tí wọ́n lọ rèé ṣe ọ̀hún òun náà ni ó ti gbomi lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ni ó ti wá fìdí rẹ̀ múlẹ̀ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyínká Àyànládé tí ó ti ṣe lálàyé báyìí wípé ìkọlù eléyìí tí ó wáyé ọ̀hún òun náà ló jẹ́ ìkọlù eléyìí tó bani lọ́kàn jẹ́ tó sì jẹ́ ìkọlù tó ṣẹlẹ̀ ní òjijì. Nínú ọ̀rọ̀ tó tún ṣe lálàyé náà ló ti pé ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ eyín CP Fẹ́mi Haruna òun ló ti wá sọ di mímọ̀ báyìí wípé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí láti lè mọ àwọn agbébọn dìhámọ́ra eléyìí tí wọ́n lọ rèé ṣèkọlù ọ̀hún. Bẹ́ẹ̀ náà ló sì tún ṣe lálàyé wípé àwọn ti gbé àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ààbò dìde láti ẹ̀ka gbogbo tó fi mọ́ ẹ̀ka eléyìí tó ń ṣiṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń ti àwọn ẹ̀ka eléyìí tí wọ́n ń ṣiṣẹ́ lórí bí wọ́n ti mọ́ ba àwọn àdó abúgbàmù jẹ́ náà ni wọ́n ti ní kí wọ́n lọ sí agbègbè náà láti lè lọ jẹ́ kí àlàáfíà kó padà jọba. Torí nínú ìbẹ̀rùbojo náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí tí wọ́n bẹ ní ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ wà báyìí látàrí ìkọlù tí àwọn agbésùmọ̀mí ọ̀hún ṣe. Fún àwọn ìròyìn bí èyí ṣe ẹ kàn sí wa lójú òpó ẹ̀rọ ayélujára gbogbo pẹ̀lú Diamond TV Channel. Ẹ ṣé púpọ̀.